Adéwálé Àyùbá ọ̀gá onífújì ń bínú gidigidi o bẹ́ẹ̀ ló fẹ́ lọ sílé ẹjọ́ àwọn kan ni wọ́n ṣẹ̀ ó sì sọ pé àwọn yóò jọ wọ ṣòkòtò kan náà ni lánàá òde òní náà ni ìròyìn gba ìgboro kan o wọ́n ní Bọ̀súwé kírẹ́tọ̀ dókítà Adéwálé Àyùbá ń palẹ̀mọ́ gidigidi láti bá àwọn èèyàn kan ṣe ẹjọ́ wọn ló fẹ́ wọ́ wọn déwájú adájọ́ àti pé tí àwọn tó bá sì jẹ̀bi ẹ̀sùn tí ọkùnrin olórin fújì tí kó jọ tó fẹ́ fi kàn wọ́n yìí àfàìmọ̀ kí àwọn èèyàn yìí má fi aṣọ pé lórúkọ ọba o tàbí kí wọ́n di ajigbèsè ní ńlá látàrí owó ìbanilórúkọ jẹ́ ìbáyé ẹni jẹ́ ìpọrọmọni àti ìkóniláyà sókè tí ọkùnrin onífújì yìí lè fi kàn wọ́n ṣèbí ìròyìn tó kọ́kọ́ wà níta ni pé ìgbéyàwó ọkùnrin olórin fújì náà ti dàrú wọ́n lára àwọn ọmọ tó bí àwọn kan wà nínú àwọn ọmọ ọ̀hún tí wọn kì í ṣe ti Òṣùpá Àdínì olórin fújì ńlá wọ́n yà ìwà ẹ̀jẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ bóyá òun ló lọ́mọ tàbí nǹkan ni wọ́n sọ pé Àyùbá àdọ́gbọ́n ṣe ní kọ̀rọ̀ láì jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ àti pé èsì àyẹ̀wò tó bọ́ sí Bọ̀súwé kírẹ́tọ̀ lọ́wọ́ ló fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kọ́ ló ní àwọn kan nínú ọmọ tíyàwó ẹ̀ ń pè ní tiẹ̀ yìí ìròyìn tó dá wàhálà sílẹ̀ yìí tó fi kún pé nígbà tí Àyùbá ti rí pé bọ́rọ̀ òun ṣe jẹ́ nìyẹn ni ìdààmú ti bẹ́ sílẹ̀ nínú ilé ẹ̀ láàrin òun àtìyàwó ẹ̀ tí ọ̀rọ̀ òun sì ti bí ogun tó tún bí àlùbí òun ìgè pápá débi pé ìgbéyàwó ọkùnrin olórin fújì náà ti fẹ́ forí ṣọpọ́n nítorí ìyàwó ẹ̀ Àsúkà Égò ti fi ìwé ìkọni sílẹ̀ ránṣẹ́ sí i bí wọ́n ti ṣe ń gbé ìròyìn ọ̀hún kiri nìyẹn o bẹ́ẹ̀ ni ọ́fíìsì Adéwálé Àyùbá náà ti sọ̀rọ̀ o lórí ìkànnì Instagram rẹ̀ gan ni wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún sí níbi tí ọkùnrin olórin fújì ti sọ pé kò sí wàhálà kan báyìí nínú ìgbéyàwó tòun o àti pé ìròyìn ọ̀hún kò sí òótọ́ kan báyìí níbẹ̀ bí kò ṣe àgbélẹ̀rọ nítorí ohun tí wọ́n kọ síbẹ̀ wípé ìgbéyàwó ọdún kan dàrú mọ́ òun lọ́wọ́ irọ́ ńlá ni o àti pé àwọn tó kọ ìròyìn pàpà wọn kò mọ ohun tí ó ń ṣe wọn ni o nítorí ìgbéyàwó òun ti lé lọ́gbọ̀n ọdún dáadáa bẹ́ẹ̀ ni kò sí wàhálà kan báyìí láàrin òun àti Àsúkà ìyàwó òun tí àwọn ti ń bá eré ìfẹ́ bọ̀ láti ọdún tó ti pẹ́ ọkùnrin onífújì tí wàá tẹnumọ́ pé kò sí wàhálà kan nínú ìgbéyàwó òun o ẹni pé òun yóò gbé ìgbésẹ̀ láti lọ ṣe DNA kan ó ní wọ́n fi dá gbogbo àwọn olólùfẹ́ mi lójú pé kò sí ìjà nínú ẹbí wa o àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ ń wá ohun tí wọ́n máa jẹ ni àwa náà sì ti ṣetán báyìí láti bá wọn wá ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìjọ lọ rò ó nílé ẹjọ́ nítorí tí wọ́n ṣe yìí ìbanilórúkọ jẹ́ ni o a ó sì jọ fà á dáadáa níwájú adájọ́ àwọn oníròyìn tó gbérúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ jáde wọ́n fẹ́ kí wọ́n máa múra sílẹ̀ o nítorí a ó jọ lọ rò kíní ọ̀hún níwájú adájọ́ ni. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV lóde o, Alore TV lóde, Alore wa nílọrin, òsì títà ògbóde, àwọn ọmọ ìlú Ìlọrin, àwa kéwú gbowó, àwa sì ń ṣàdúrà gbọ́rẹ́, àsọ̀rọ̀ tìrà làwa náà, tìrà làwa náà, tìrà làwa náà, tìrà làwa náà. Alore TV. Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó